Tanti wọ́n ń ka àwọn novel mímọ́ tí wọ́n ń ka alukurani mímọ́ ni èyí tó kó gbogbo tírà tó ti lọ sínú tírà náà fiha kutubun qayyimatun rasulun mina ẹ máa kíyèsí. yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. bọ́rọ̀ ti rí anabi wa Adam àjò yé àjò rí àjò mọ́ wípé ọ̀kan ń bẹ nínú àwọn àrọ́mọbọ́mọ rẹ̀ òjíṣẹ́ mi Ọlọ́run ni mo dá mo fi ṣàánú aráyé ni nítorí níjọ́ tí bí mo ti tó bá gùn mí bí mo ti ṣe tó bá gùn mí bí àwọn ẹrú mi bá ṣẹ̀ mí kí n má bínú kó gbogbo wọn lẹ̀ pa gbogbo wọn rẹ́. kí n má ṣèṣe ta ni ó bí mi. kí n má ṣèṣe ta ni ó bí mi. kí n má ṣèṣe ta ni ó mú mi. kí n má ṣèṣe ta ni ó mú mi. mo wá dá ọ̀kan náà àwọn àrọ́mọbọ́mọ rẹ tí ń bọ̀. wípé ní kí gbogbo ara yóò máa fi bẹ̀ mí. Rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. nígbà tí Ádámù tó sì ṣe tí Ọlọ́run bá ń pè wá àṣọ Ádámù rabbahu faghwa. wà àṣọ Ádámù rabbahu faghwa. níjọ́ tá a fẹ́ foríjì n tó fi bẹ Ọlọ́run ọba ńjọ́ náà Olúwa mi ìdààmú yìí pọ̀ wàhálà yìí pọ̀ bí ibà ṣe wípé ó ṣàánú mi ni n ò rí àánú kankan mọ́. bí ibà yìí pọ̀ ṣàánú mi ẹ̀ránú mọ́. ìyàwó mi n ò rí mọ́ kò rí mi èmi náà ò rí à ń wára wa àríra wa à ń gbọ́ra wa bí ibà ṣe wípé àánú tó ní sí mi ni èmi ganan ò bá ti ríra mi mọ́. wà àṣọ Ádámù ó wá bí Ọlọ́run ó ní bí haqqi Muhammadin ẹni ó fi bẹ̀ níjọ́ náà. wà àṣọ Ádámù rabbahu faghwa. Olúwa mi bí haqqi mo bẹ̀ bí haqqi Muhammadin ipò rẹ̀ bó ti tó lọ́dọ̀ rẹ̀ mi bẹ̀ wọ́n lọ́lọ́ bá wá bí ká kayfa arafta Muhammadan. ó ní màláíkà òbí bó lọ ti ṣe mọ Muhammad. ó ní njọ́ tí ń jẹ́ ní ìkẹ́rẹ́ ní ìgẹ̀rẹ́. lálìjọ́ náà mo síjú òkè mo síjú pákè mo wá rí abẹ́ ẹnu ọ̀nà àràṣí rẹ̀ mo rí tọkọ la ilaha illallah mo wá rí Muhammadur Rasulullah. ìyẹn ló jẹ́ kí n fi bẹ́ẹ̀. látara bẹ́ẹ̀ láti wá ṣàánú rẹ̀. gbogbo ìgbà àkọ́kọ́ yín kàn ń bẹ Ọlọ́run ní ń ṣe fìtínà ní n tí ó fi bẹ́ẹ̀ gan-an tọ́lọ́run ó fi gbà Ọlọ́run ò kọ́. kò fi yé ńgbà náà. Rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. òun ló tiẹ̀ àjòyè títí gbogbo àwọn ọmọ tó bí ó fi kọ́ wọn ó fi mọ̀ wọ́n títí sísù náà fi gbapò. tóun náà fi gbapò. Ànábì wa Adam. ó ní sọ fún gbogbo àwọn ọmọ rẹ̀ pé Muhammad yóò padà wá. Muhammad padà bọ̀.
àtúnfimọ̀ ṣíṣù àtúnfimọ̀ ṣíṣù títí gbogbo àwọn ànábì tí ń wáyé à ń fi ń kọ́ wọn à ń fi ń yé wọn à ń fi ń mọ̀ wọn ń bọ̀ olókìkí ń bọ̀ gbogbo ẹ̀yin yòókù tá a rán gbogbo òjíṣẹ́ yányàn ni òjíṣẹ́ abúlé lábúlé òjíṣẹ́ tí gbogbo àgbáyé fẹ́ dé. Rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. àwọn bí àwọn ń bọ̀ gan-an ọ̀dọ̀ anabi wa Ibrahimu ni lọ́ni ma kana Ibrahimu yahudiyan wala nasraniyan walakin kana hanifan musliman. ma kana Ibrahimu yahudiyan wala nasraniyan ولكن كان حنيفا مسلما. gbogbo ẹlẹ́sìn àwọn ẹlẹ́bọ wọ́n ní Ibrahim ní bàbá ẹ̀sìn àwọn nítorí ọmọ agbẹ́gilére ni ó sì kiri ère ìgbà tó wà ní kékeré mọ̀ pé ẹ wá ara òrìṣà ẹ wá ara ìgbádùn ó kiri ère ní kékeré lọ́mọ ọdún 6 ọmọ ọdún 7 ó kiri ère tí sì máa ṣe àpọ́nlé gbogbo àwọn ère máa. كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما. ẹ wá ra òrìṣà tẹ́ ẹ mọ̀ sìn òrìṣà tẹ́ ẹ mọ̀ pé bọ òrìṣà tẹ́ ẹ mọ̀ ké sí níjọ́ ṣòro yẹn ẹ wá rà á báyìí ní í ṣe polówó ayé ó máa bò wìtìwìtì ayé ó máa rà á níjọ́ tá a máa tọ́ ọ sọ́nà ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn ère tí ń kiri ó jábọ́ látòrí ẹ̀ jíjábọ́ tó jábọ́ ló bá kan lápá ẹ̀rù bà Ànábì wa Ibrahim wípé yéé òun ṣàgbákò olúwa tí wọ́n ń pè bọ́ ó kán lápá ń wá ń bẹ̀ ẹ́ fèríjì mi n ò mọ̀ ní dákun ṣàánú mi ó ṣèṣì ní ó wá dúró ti fa wákàtí kínní wákàtí kejì wákàtí kẹta ó wá èéṣe àjẹ́ ń bẹ̀yìn látẹ̀kẹ́ iná ẹ̀ tiẹ̀. ẹ sọ̀rọ̀. ma kana Ibrahim yahudiya ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين مسلما وما كان من المشركين. ẹ̀yin náà parada ẹ̀rùn rà. àná Ibrahim tómi ojú ní fi ń bẹ̀ ẹ́ ẹ̀yin náà tiẹ̀ parada níbẹ̀ ló ti wá àbí kátàkátà ni àwọn èèyàn wá ń ṣe látijọ́ ìtì níbi tá a ti gbé tọ́sọ́nà bá ń tọ́lọ́wọ́n bá máa kó wàlá kọ́dé àtẹ́yìnà Ibrahima rushdahu min qablu. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. Ọlọ́run ní gbogbo nǹkan tí Ibrahim ṣe láṣeyọrí kunna bihi alimin àwọn Ọlọ́run bá mọ̀ ń parẹ́. àwa ni Ibrahim kọ́ ó kéré sí i àwa ni. àwa la kọ bẹ́ẹ̀. Ibrahim yìí látara bó ti rí tọ́sọ́nà Ọlọ́run ló fi padà lẹ́yìn àwọn abọ̀rìṣà
ó padà wọ́n dètè sí. wọ́n dètè sí pẹ̀lú ẹ̀. gbogbo ètè tí wọ́n dá tọ́lọ́wọ́ bá borí. tọ́lọ́ ń borí. ètè nǹkan fẹ́ lò. èyí nǹkan fẹ́ lò. nígbà tí tọ́lọ́wọ́ bá borí ó lẹ́yìn èèyàn mi. tọ́ àpínyà. àpínyà inni muhajirun ila rabbi n ó ṣe hijira. ó sún sẹ́yìn. ó sún sẹ́yìn fún wa. sísún sẹ́yìn náà tó sún sẹ́yìn kò tún mọlúwa tí ó mọ̀ sìn. agbọ́pọ̀ àbẹ̀ ọlọ́run nígbà tí wọ́n ń wá wa wakadhalika nuri Ibrahima malakuta samawati wal ard. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. àwa sí gbogbo àwọn ìjọba sánmọ̀ hàn. a sì gbogbo ìjọba sánmọ̀ hàn nínú ọ̀run. ń wo oòrùn. ń wo oòrùn. nígbà tí ó yọ. nígbà tí ó yọ. yàtọ̀ fún wíwò táwa máa ń wò yìí. yàtọ̀ fún wíwò tiwa yìí. a fún ní ìrìnà mi. a fún ní ìrìnà mi pẹ̀lú àṣẹ Ọlọ́run. tí ó máa fi mọ bóòrùn ti jẹ́. tí ó máa fi mọ bóòrùn ti jẹ́. dépò wípé qala hadha rabbi olólùwà mi gan rèé. olúwa mi gan rèé. kètí mọ̀nà. kètí mọ̀nà. olúwa mi rèé. olúwa mi ní. nígbà tí ó di pé òòrùn wá wọ̀ yányán onílà uhibbul afilin olúwa tí ó máa yọ tí ó máa wọ̀ ọlọ́nkọ́. ọlọ́nkọ́ òun retí tóun. àtúnfòṣùpá hàn. àfòtúpá hàn bẹ́ẹ̀. àfàwọn ìràwọ̀ hàn. àfìràwọ̀ hàn. gbogbo ẹ̀ wó sáré pé ọlọ́nkọ́ wọn àwọn eléyìí. ọlọ́nkọ́ hàn. títí àfiwá fòdodo gan hàn. Allah. ẹ máa kíyèsí bọ́rọ̀ tí ń bọ̀ o. kíyèsí. ó wá ń jẹ́ mùsùlùmí ó ń jẹ́ múmìnì ó sì jẹ́ ànábì wa. ẹ má rò lẹ́jọ́ ẹ má rò lẹ́jọ́ àwọn jọ́nálìsì ni. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا. gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ yányán là ń sọ fún pé Muhammadu ń bọ̀. Muhammadu ń bọ̀ ń bọ̀. gbogbo àwọn ànábì yányán pátápátá ilé ìjọsìn tá ànábì bá ti kọ́ gbogbo àwọn ìjọ rẹ̀ tí ò bá ti lọ lè sin Ọlọ́run ọba níbẹ̀ Ọlọ́run ò ní gbẹ̀sìn wọn. Ọlọ́run ò ní gbẹ̀sìn wọn. ilé ìjọsìn wọn ni wọ́n ti kí ìrun tiwọn. àyọ̀ǹda káwọn máa ṣe náfìlà nínú ilé. àyọ̀ǹda fáwọn bẹ́ẹ̀. àfànàbì wọn nìkan ló lè kọ́ mihrab tí ó jẹ́ tiẹ̀ nìkan. Allah. àmọ́ tó bá di wípé gbogbo ẹ̀yin jàmáà mùsùlùmí o a kírun masalasi tá nẹ́bí ń bá kọ́ ni bí a bá kí níbòmíì Ọlọ́run ní gbà nígbà tá nẹ́bí tá a rán sí gbogbo àgbáyé dé. sallallahu alayhi wa sallam. nígbà náà la tó ṣe gbogbo lẹ́lẹ́ ayé ní masalasi. Allah akbar tutu Ọlọ́run. lànàbí fi sọ pé waju'ilat liyal ardu kulluha masjidan wa tahura. èmi nìkan la ṣe bẹ́ẹ̀ fún. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ kún bẹ́ẹ̀. Ibrahim ó wá ṣe Islam níjọ́ tí wọ́n jù sínú iná. níjọ́ wọ́n jù sínú iná. tíná jó. tíná ń jó. tínú mùrúdù sì ní ẹ bá mi kọ́ ilé kan tí ó ga gogoro sí ẹ̀gbẹ́ iná náà. iná ti jó. eérú ti ṣe sìgì eérú iná ti jó iná sì ti kú eérú bo mọ́lẹ̀ gbogbo yòókù eérú àwọn eérú gbóná ni tí ògùn náà ń bẹ ní abẹ́ rẹ̀. Allah. ní àwọn igi Sámú. Nùmúrúdù wá gun òkè tí wọ́n máa fún ó ní ya Ibrahim ní tìbínú tìbínú. tìbínú. Kala. Ya Ibrahim àwa ń sọ fún ẹ pé àwọn òòṣà yìí ní ọ̀nà ìwọ ń sọ pé ọ ní olúwa mi àwọn olúwa tí wá sì ti fìyà jẹ tí olúwa rẹ bá ní agbára tòótọ́ kó jí ọ kó yọ sí mi bí n ti ń pè ikọ̀ jẹ́ mi Ya Ibrahim Ibrahim gọmá bẹ́ẹ̀rù.
Allah. nígbà tí ó pè lẹ́lẹ́kẹta tí ó máa sọ̀sọ́kúsọ̀sọ́ lọ́hùn ló ta kùrù ní eru ń rúbọ̀. Ẹrú ń rúbọ̀ ń rúbọ̀. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا. eru gbóná. Ẹrú gbóná. ní Ibrahim bá jẹ́ pé òun rèé Òun rèé. olúwa mi ẹlẹ́dàá mi alágbára ni òun ló ní iná tẹ́ ẹ dá òun ló ní kó jó ni òun ló ní kó má jó. Allah. olúwa mi náà ló pàṣẹ pé gbogbo igi tẹ́ ẹ dá kó máa jó kò sì gbọdọ̀ jó mi. Gbọ́dọ̀ jó mi. nítorí ó dá tiẹ̀ mọ̀. Allah. Tó tó Ọlọ́run. àbùkù kan nùmùrùzù. Bùkún kàn án. ọjọ́ náà ni Sárátù gbà fún. Allahu akbar. jíjáde tó jáde nínú náà tó ti bí Sárátù ti máa ń dọ́nà ní ọmọ kékeré ó tọ̀ ọ́ lọ Tó a. ó ní asilamutu. Allah. anabi Lut Alayhi salatu wa salam. ó nà ń bẹ ní agodongbo ó súnmọ́ ó ní mo gbà fa amana lahu Lutun. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي. Sárátù tó gbà fún wọn ti kọ́ lọ́mọ. Wọ́n ti kọ́ lọ́mọ. àwọn ti Lútù wọn ti kọ́ lọ́mọ. Wọ́n ti kọ́ lọ́mọ. Sárátù ò ní bàbá kan kò ní ìyá kan mọ́ nítorí pé ó ti tẹ̀lé òdodo. Lútù náà ò ní mọ́ àwọn méjèèjì ni wá tẹ̀lé Ibrahim jáde. Allah. lórí ìrìn wọ̀nyí ni wọ́n ti wá ń kó oríṣiríṣi ìṣòro mi nítorí gbogbo tí wọ́n ló yàtọ̀ láyé gbogbo tí wọ́n ń ṣe ó yàtọ̀ síta àwọn yòókù ẹni tí tiẹ̀ bá sì ti yàtọ̀ ó gbọ́dọ̀ ní ọ̀tá fa فآمن له لوط وقال إني مهاجر إلى ربي. títí anabi Ibrahimu Alayhi salatu wa salam. ń dàgbà Sárátù ń dàgbà Lútù ń dàgbà Mẹ́tẹ̀ẹ̀ta ń bá a lọ bẹ́ẹ̀. tó fi wá dìgbà tá a so yigi Sárátù fún anabi wa Ibrahim. Alayhi salatu wa salam. òun bẹ bẹ́ẹ̀ igi wọn ti lé lọ́dún mẹ́wàá wọ́n ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún Sárátù yìí gbogbo àwọn anabi Ọlọ́run sí láàrin àjò gbogbo ẹni tí ó jíṣẹ́ Ọlọ́run ọba sam kì í nílé. Kì í nílé. gbogbo bí nílé. Gbogbo àyè nílé rẹ̀. ojú ọ̀nà ilé rẹ̀ ni. Ilé rẹ̀ nu. inú igbó ilé rẹ̀ ni. Yàrá nu. bóri masalasi ilé rẹ̀ ni. bóri ẹni gbà alálejò ilé rẹ̀ ni. bí òrẹ́ ni gbà ilé rẹ̀ nu. kò sì tún gbọdọ̀ bínú. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي. bí wọ́n ti lọ láti kékeré 1980 ló di pé wọ́n wá ń fara sílẹ̀ láti 1920 ẹ wo títóbi Ọlọ́run. Allah. ń bẹ́ẹ̀ pọ̀ ń ló bí ìjókòó yìí Allah. tá à ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ yìí Lọ́sẹ̀ọ̀sẹ̀ yìí. Má fi lélẹ̀. ń ló bí ìjókòó yìí pé àṣé wọn padà gbà fún mi báyìí ní lọrin ló wá padà sùn bàbá mọ́ lọrin. Allah. látara iṣẹ́ Ọlọ́run ní Tí wọ́n ń jẹ́ káàkiri. dídẹ́ ẹni Ọlọ́run ò bá kún irú rìn tí àwọn alájí àgbà rìn láyé kò yẹ kí wọ́n bẹ́ kó kalẹ̀. Allah. ẹ dákun ẹ gbé tí lórí Allahu fọlọ. akbar. Allahu akbar. Bí wọ́n bá dé. ẹnu pé wa salamun ala al-mursalin tí ń bẹ lára wọn Allah. Àmọ́ náà ló jẹ́ wọn bá gbogbo nǹkan wọ̀nyí kalẹ̀ torí àlùkáwà ní Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sámú kéjọ́ lókun kèéjọ́ lókun ròjí sí Ọlọ́run sámú
pé àwa la rán ọ. àwa la rán àwa la yàn ọ́ ọlọ́run ò ní ṣe lólókùn. yóò pé sáká ni. salamun alal mursalin. wa salamun alal mursalin. walhamdulillahi rabbil alamin. anabi wa Ibrahim wá rìnrìn àjò. ìbárin àjò rẹ̀ lọ. lẹ́yìn ìgbà tí igi òun àti Sárátù ti lé ní ọdún 15 sẹ́yìn. ìwọ̀n rìnrìn àjò. ń bá lọ. ìrìnrìn àjò ó wá dé Misra. Fìràwọ́n náà tijọ́ náà nítorí kìí ṣe Fìràwọ́n náà ti Musa ni Fìràwọ́n orúkọ Fìràwọ́n náà ti Musa gan-an ẹ máa gbọ́ nígbà tá à ń bá ń pìtàn rẹ̀. ó kọ oyè wọn ni gbogbo ẹni ó bá jẹ lọ́yọ̀ọ́ ní jálàáfin gbogbo ẹni ó bá jẹ nílé Ifẹ̀ ní jẹ́ Ọọ̀ni kọ́ o Ọọ̀ni ni Ọọ̀ni Ifẹ̀ ìyẹn ni pé Ifẹ̀ yìí ìwọ kọ́ ni o nítorí táwọn tí a bá ní bá dé ọ dìde fún wọn. ó ti jẹ́ nù ni. rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. agbẹ́tí tóbi fọlọ́wọ́ bá wa. tótó rí ọlọ́run o tótó. ó wá dé Misra yóò wọ Misra Fìràwọ́n náà tijọ́ náà obìnrin ọlọ́run bá fi ṣàdánwò fún. obìnrin lọ́lọ́run fi ṣàdánwò fún. ó sì yan aṣọ́bodè sí gbogbo ọ̀nà tó wọ Misra pété ẹ bá ti rí ọmọgébìnrin tó dáa èyíkéyìí ẹni ó bá wù ó lè ní ẹ̀sọ́ mọ́lẹ̀ bàbá gbọ́dọ̀ tọ́ ọ wò tàbí kó gbẹ́sẹ̀ lé yanyan. yóò kọjá ń bẹ́ẹ̀. Ibrahim wá fẹ́ wọ Misra níjọ́ náà sì ní ẹni ó rẹwà bíi Sárátù kò tó nǹkan láyé. tó nǹkan. kò sì tí ì bírí tó àwọn aṣọ fún Ibrahim pé ibi tó fẹ́ wọ̀ yìí o obìnrin tí ọmú lọ́wọ́ yìí má bọ́ ti ṣe o bàbá ó tọ́ wò. bí ò bá gbà yányán. bí ò bá gbà kó dúpẹ́. Anabi Ibrahim ó sì gbé àpò lọ́wọ́ ńjọ́ náà tí wọ́n máa kó nǹkan arìnrìn-àjò sí nílẹ̀ wa ń bí a máa pè ní ọ̀rẹ́kẹ́sẹ́ àpò ọ̀rẹ́kẹ́sẹ́ tí wọ́n kó nǹkan sí àmọ́ tí tó ń gbé lọ́wọ́ ńjọ́ náà àpò òdòhọ́ ńláńlá ni. ó ní bó bá rí bẹ́ẹ̀ kí Sárátù ó kó sínú àpò òdòhọ́ tilẹ̀ wọn ọjọ́ náà kí Sárátù ó kó sínú àpò òdòhọ́ bó bá ti kó sínú Sárátù sì kó sínú àpò òdòhọ́ ó ní gọmọ bẹ́ẹ̀ ó sì gọ ó sì kó gbogbo pàǹdùkú yòókù lé lérí. ó gbé ó fi kọ́rùn. ìrìn àjò yá. ìrìn lọ nìkan tí ó sì fi agbára tí wọ́n yàtọ̀ fún tiwa. ànábì Ọlọ́run. ó wá dọ́dọ̀ àwọn aṣọ́bodè níbi fìtínà ti bẹ̀rẹ̀ lẹ́ ń gbọ́ yìí o tó fi di pé àkàn jẹ́ kiriyó àkàn jẹ́ ṣáájú gbogbo wa ni mùsùlùmí. tọ́ ó wá gbé Ibrahim lọ́dọ̀ ó gbé Sárátù lọ́dọ̀ àwọn aṣọ́bodè níbẹ̀ yẹn ni wọ́n ti wá ní kí leléyìí ó lẹ́rù mi ni ẹrù mi ni tó pè é níjọ́ náà tí ó pè é ní ìyàwó mi ó ní irọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ànábì Ibrahim pa tí òfin ní sípè àkọ́kọ́ ní al-Qiyamah. irọ́ mẹ́ta ló ń paláyé ẹ̀kẹta arọ́ náà nù. Ọlọ́run rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. nǹkan bẹ láàrin wa tó lọ́hùn.
tọ́lọ́. máa mọ̀ tí pé ọ̀rọ̀ yìí kọ̀rọ̀ ó ṣe jẹ́ rasulun minallah tó ti bó ti ṣe tó. yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. irọ́ méjèèjì yòókù ọjọ́ kan oṣù náà ló pa. Allah. àárín ọ̀sẹ̀ síra wọn náà ló pa irọ́ méjèèjì yòókù. irọ́ àkọ́kọ́ irú àkọ́kọ́. faja'alahum juzazan illa kabiran lahum la'allahum ilayhi yarji'un. ọ̀rọ̀ wá di a anta fa'alta hadha bi alihatina ya Ibrahimu qala bal fa'alahu kabiruhum hadha. kìí ṣe pé ó parọ́ wọ̀nyí nítorí àwa jẹ tiẹ̀ torí t'Ọlọ́run ló fi pa ó sì hún. tótó rẹ Ọlọ́run o nítorí t'Ọlọ́run ló fi pa ó sì tún hàn kìí ṣàwa jẹ́ o. àkọ́kọ́ ọ̀rọ̀ tó pa gan-an níjọ́ tí ó wò òrìṣà ó jẹ́ ọjọ́ ọdún wọ́n sì ti gbé gbogbo nǹkan àpèsè tí ó gbé tẹ̀lé bàbá rẹ̀ tí ó sì gbọ́dọ̀ má gbé ó wá ṣe bí agánigàn. wọ́n lọ bá ń lálejò. wọ́n wá bí wípé kí ni ń ṣẹlẹ̀ sí ẹ fada sọ̀rọ̀ nasọ̀rọ̀ tá n fi nujú mi faqala inni saqimun. wíwọ́ kò tó wọ́kẹ́ ń dáná tó sá wo àwọn ìràwọ̀ tí ò síjú bá. tí ò sí kí ni ń ṣe ọ́ inni saqimun àárẹ̀ ń ṣe mí tí ó sì rẹ́. tí ó sì rẹ́. àsánsán kí ó lè má bá wọn lọ kó má jẹ́ lágbára àti bá wọn lọ ó wá ní àárẹ̀ ń ṣe mí. torí tọ́lọ́. Ọlọ́run ní tí ó rẹ̀ ọ́. tí ó rẹ̀ ọ́. tí ó rẹ̀ ọ́. rasulun minallah yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. nǹkan bẹ láàrin wa àti Ọlọ́run. nǹkan bẹ láàrin wa àti Ọlọ́run o. ó wá la òrìṣà tán ló wá ní àgbà wọn yìí ni ló ṣe òní ẹbí. ó ní ẹbí. nkanu ya ń tìkú náà bí wọn bá sọ̀rọ̀. ó ní ẹbí. ẹni ẹbí nu. wọn ò máa ń pẹ́. Ọlọ́run wa lọ́tọ̀ọ̀tọ̀ wọ náà bọ́ ọ bá ní ọba wọn lọ tọ́ fọ̀rọ̀ rẹ lé mi lọ́wọ́ tọ́ níwọ̀ lọ ṣe tọ́ sì dúró èmi ò tó lẹ́ni tí dúró ti ni. Allah. òun níjọ́ tí ó ń bẹ́nu àwọn ànábì márùn-ún tá a lọ lè sádìjọ́ àlùkìyámọ̀ ẹni tí ó sọ tí ò fi ní ṣe sádìjọ́ ni ana sọ́híbù sàlásì kàdàbàtìn. èmi ni enírọ́ mẹ́ta irọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà kò gbàgbé ẹ mọ́ràn létí o. kò gbàgbé o Ọlọ́run ò gbàgbé. kò tánu rẹ o. kò tánu Ọlọ́run. ẹ dákun ẹ mọ́ràn létí. Ọlọ́run o. gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nísìnyí lọ́dọ̀ tí wàá pè ní rọ̀ṣúnà àṣẹ kò sí rọ̀ṣúnà. kò sí rọ̀ṣúnà ń sábòsí fúnra wa ní. rasulun minallahi ẹ máa kíyèsí bọ́dọ̀ tí ń bọ̀. yatlu suhufan mutahharatan. bàbá mi sọ́nà. fiha kálukú máa mú tiẹ̀ ní o. ẹ máa kíyèsí ó wá lẹ́rù òun ní tọ́wọ́n ní máa lọ ọ̀gá wọn ní wá ẹsẹ̀ lè pé ó máa lọ àtú wò ni nígbà wọn ó tu ó di Sárátù wọn ní sẹ́yìn tó ń gbé pamọ́ rè èyí ó dọ́dọ̀ bàbá. àbó fojú rí o. àwọn àgbè lọ ọ̀dọ̀ bàbá. wọ́n gbé lọ́dọ̀ bàbá. bí bàbá ti rí i ó ní wọ́n mú un lọ yẹ̀ o. ayé. ó lẹ́yìn tí ń jíṣẹ́ tòní yìí ẹgbẹ́bùn. ẹ̀yin náà gbẹ́bùn. wí wọlé tó wọlé
bí tí rí lára rẹ tó ìbá ṣe mùnáfìkì tí rí lára tèmi náà tó ìbá ṣe mùnáfìkì dépò wípé ànábì ní ẹni yòówù tó bá tún mẹ́ni míì mọ́ ìyàwó rẹ̀ tí ò bá dùn tí ò jowú kò ní bá wọ àlùjánnà. sallallahu alaihi. torí kò sẹ́ni tí ò ní dùn àfẹnití bá máa ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀. Rasulun. Rasulun minallah yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. Allahu akbar. Allahu akbar. ẹ wá já farabalẹ̀. ẹ farabalẹ̀ ẹ ká lọ. gbígbé dọ̀hún tá gbé dọ̀hún tí Ibrahim ń tara ee Ọlọ́run ọba ní Jibril ara ọ̀rẹ́ mi ò balẹ̀ bámọ́ o. ara rẹ̀ ò gbá Ara rẹ̀ ò gbá. mi ò sì fẹ́ káàrin ẹrú mi méjèèjì ó dàrú gbogbo gàgá tí ń bẹ níbi Ibrahim wà dé yàrá Firaun lọ́lẹ̀ ká kó máa wò wọ́n. wọ́n máa wò wọ́n kedere. wọ́n máa rí. ó máa rí gbogbo ẹ̀ kíní ní bá sá. ṣẹlẹ̀. ńgbà tásìkò tí Firaun náà múra tí ó ṣeré pẹ̀lú ó ní ǹlẹ́ orúkọ díẹ̀ tí jẹ́ ọwọ́ tó ní kò ń wò náà bójú ìgbín tí wọlé ló wọlé apá wọlé. ojú ìgbín bí tí wọlé bẹ́ẹ̀ ni apá ni wọ inú ara rẹ̀. ṣé pé wọn náà lóògùn tó yìí ọlọ́gùn tó bá wọn. ìwọ náà lóògùn tó yìí ìta ìfọgbọ́dọ̀ wẹ́wẹ́ ìta ìfọgbọ́dọ̀ gbàlọ́gbà ní wẹ́wẹ́. Rasulun. Rasulun minallah yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. apá kejì tó ní kó wọn náà bí ṣe ń súnmọ́ bẹ́ẹ̀ ní ṣe ń wọlé. òun náà tún wọlé. Fìràwọ́n náà tóbi sí i apá méjèèjì sì wọlé máa la. kò lápá méjèèjì mọ́ o. èékánná ò sì yọ níbi èjìká rẹ̀. ó wọlé yányán. mẹ́ni ọkọ̀ mẹ́ni ọkọ̀. ó tún fẹ́ nẹsẹ̀. ó nẹsẹ̀. Rasulun minallahi ẹsẹ̀ ọ̀tún náà tún wọlé. suhufan mutahharatan fiha kutubun qayyimah. ó jòkó wọ́ èyí tí ẹ gbà fọ́lọ́hún ó tún wá nẹsẹ̀. ó tún nẹsẹ̀ kejì lọ́ba di gbirigidi. gbogbo ẹ wá parẹ́ mọ́ la. ọba di gbirigidi. ó wá ní ọ̀gbọ́n obìnrin yìí àfikọ́ foríjì mi. foríjì ń wo. kọ́ọ̀sì bòmí láti rí mọ́jẹ́ nìkan orí ní tí ń ṣẹlẹ̀. mọ́jẹ́ nìkan orí mi sọ ọmọ yìí pọ́ bá lóhun. dákun. Sáràtù náà wá re kéde. bẹ́ẹ̀ ni Ọlọ́run ti gbà á nínú bẹ́ẹ̀ bá ti ní ṣe bẹ́ẹ̀ máa foríjì. sẹ́jòkó jẹ́. Rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyimah. àforíjì yìí tó wí apá yọ ẹsẹ̀ yọ. pẹ̀lú àṣẹ ó wá nàró. ó wá nàró. ó ní dúró dè mí. kí tó dúró dè sí. ó náà wá lọ lè ṣe bá àwọn ìyá rẹ̀. ọba lọ lè tún ara mú. ó ṣe bá àwọn alálẹ̀ rẹ̀. à ń jẹ́ ń wí ọ̀ṣọ́ rẹ̀ rí nǹkan. ẹ tún bẹ̀rẹ̀. èmi dé ẹ̀ẹ̀mẹ́ta ló wọlé bẹ́ẹ̀ lápá wọlé tẹsẹ̀ wọlé ẹ̀ẹ̀mẹ́ta. ló ṣẹlẹ̀ sí lọ́wọ́ ni bẹ́ẹ̀. tọ́ yìí jù bọ́ba ìwà ìdájì mi lẹ́yìn yányá tó wí pàṣẹ dùn mí pọ̀ wọ́n sì ṣe ọ́ lóore. ń ṣe ọ́ lóore. ó wá nàró tán ó wá ní man ant ta ni ó gan. ta ni ó gan. nígbà yẹn ni Sara wa ni ana Sara zawja Khalilullah Ibrahim. Allah. wa o rerun. Khalilullah tan wí. Khalilullah yìí ni wọ́n ń pè ní hallelujah. hallelujah.
hallelujah hallelujah hallelujah. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. ó ní Khalilullah bí òkìkí rẹ̀ níjọ́ náà nígbà tí ọlá rẹ̀ pẹrẹ tán tó kọ rẹ̀ pẹrẹ tán òkìkí rẹ̀ bí tó bá yọ Khalilullah 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 lónà ọmọ juwọ́ sọ́tún ní ọmọ juwọ́ sósì ó sì ọwọ́ jù ní Misra ní Yusufu fi di ẹlẹ́wọ̀n. Allah tó tu Ọlọ́run ọ̀rọ̀ pọ̀ mẹ́. ọ̀rọ̀ tó kún bí èyí ń bẹ̀ ń ka fẹ́ yà. tó náà bí wọn bá ń pẹ́ kò sírù rẹ mọ àwọn ara rẹ. jòkó jẹ́. ẹ jẹ́ n sọ yìí ná kí n tó padà síbi tá a ti ń bọ̀. nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ Ànábì Ibrahim wá padà wá di abiyì ní Misra tó ṣe pé bó bá fẹ́ wọ Misra tí gbogbo agbègbè ni ó wàá pàdé rẹ̀ tí wọ́n gbọ́ wá sí rẹ̀ ẹ wá ń lọ yìí tó lọ ó wá ń pè